Assalamu alaikum. Ẹ rí i pé kí Ọlọ́run kí ó ṣàánú wa. Àìmọye ẹlòmíì tó máa ní àfáà yìí ò níṣẹ́ ni ò nábọ̀ ni kí ló dé tó jẹ́ ọ̀rọ̀ Imam. Kò sọ́gbọ́n tí a ní sọ́pọ́ọ̀tì ọmọ ìyá wa. Ní gbogbo bí tá a bá ti rí pé ọmọ ìyá wa fẹ́ jẹ ìyà, a gbọ́dọ̀ sọ́pọ́ọ̀tì ẹ̀ to the core. Ohun tá a bá sì ní la gbọ́dọ̀ fi support. Now, ẹ tún gbọ́ ìkan náà wọn bàbá yìí. Àníṣe ọ̀rọ̀ ilé kọ́ ni wọ́n ń fight fún. Ẹ jẹ́ ká gbàgbé ṣe ọ̀rọ̀ ilé yẹn, ọ̀rọ̀ ilé kọ́ ni wọ́n ń fight fún. Ẹ gbọ́rọ̀ bàbá yìí. Mo wà lára àwọn tó ń plead fún mufti pé nígbà náà fẹ́ yan Mufasiru wípé kí wọ́n dàpọ̀ fún ọba mi lo arákùnrin. Allah. Ṣùgbọ́n gbogbo akitiyan wá jọ́nà. Wọ́n ní nítorí pé wọ́n lọ plead wípé kí wọ́n fi ẹni tí wọ́n fi jẹ ìmáàmù láàfin yẹn pé kí wọ́n fi jẹ Mufasiru. Torí pé wọn ò gbà kó jẹ Mufasiru náà fi lọ mú lọ bá kábíyèsí kó fi jẹ ìmáàmù láàfin. Báwo lẹni tí ò mọ̀ kí ó ṣe fẹ́ jẹ Mufasiru? Àbẹ́ mọ̀ túmọ̀ Mufasiru ni. Náà bàbá yẹn tún wá ń ṣe ìpèpè. Lágbára lọ́wọ́ Ọlọ́run àtàwọn tó tẹ̀lé ìdúró. Allah. Imam ó kúrò dàgbà. Wọ́n ó yọ wọ́n kúrò lórí ipò yẹn, wọ́n ó bọ́lẹ̀ kúrò lórí àga Imam. Bàbá, pẹ̀lú ohun tẹ́ ẹ sọ yẹn, gbogbo àwọn ọmọ yín náà wọ́n máa jábọ́ gbogbo àyè tán bá ń dé ni o. Ẹ wo àwa dáadáa, àforídé pẹ̀lú làwa. Gbogbo ìpè tẹ́ ń ṣẹ́ orí ara yín ni. Inshallah bi kudratillah. Now, lọ́ba níkà náà wá tún fẹ́nu ara ẹ̀ sọ láàárọ̀ yìí pé òun á lé ọ. Kankan jẹ́ kankan máa lé ọ lọ, wà lọ. Máa rí yín. Pẹ̀lú ògo t'Ọlọ́run, bàbá àmọ́mù ni ó lé ẹ sínú kòtò. Inshallah bi kudratillah. Torí mo mọ̀ pé Ọlọ́run ń sí lẹ́yìn alábòsí. Gbogbo ẹ̀yin tẹ́ wá ń sọ̀rọ̀ pé àfáà yìí kí ló kàn ẹ́, kí ló kàn ẹ́. Ohun tó kàn mí pọ̀ ju ohun tí ó kàn mí lọ. Ó kúrò nínú pé ká fi ohun tí ó bá kàn wá sílẹ̀. Ohun tó kàn wá lélẹ̀ torí ọ̀rọ̀ Islam kàn mí. Ọ̀rọ̀ kí a gbé t'Ọlọ́run dání kàn mí. Nígbà tí Sùbéèrù ńlá ẹnu ẹ̀ tó ń pa lówe, kí Sùbéèrù máa pa lówe pé mọ́tò tí wọ́n fún wọn yẹn. Ìfẹ́ sọ̀sọ̀kúsọ fún lórí mọ́tò wà àti lórí gbogbo tó gbé sára. Àwọn tó produce aṣọ tó ń lò bàtà àgọ́ mọ́tò. Àwọn ló ń pè ní ọmọ òun. Kábíyèsí ẹ sọ fún pé gbogbo ọmọ mi ni wọ́n pé kán máa bọ̀ wá. Àtàṣọ tán fún wọn yẹn wo fẹ́ sọ tó fẹ́. Ò bá sọ jáde kó wá wò bóyá kò ní ṣe mọ́ ẹ lára. Àkọ́kọ́ ṣé o ti lọ gba oògùn ẹ lọ́dọ̀ àfà tó máa ń lọ ra oògùn lọ́wọ́ ẹ̀ lálálẹ́ ṣá. Jamiu yẹn mẹ́sẹ̀jì sórí ọ̀rọ̀ mi lánàá, ẹ wo mẹ́sẹ̀jì ẹ̀. Ṣé èèyàn rí a máa mẹ́sẹ̀jì irú ilé ìsọmọlàkejì? Ẹ ń gbé ọmọ ọlọ́mọ ṣépè nítorí wípé ẹ fẹ́ jẹun. La ilaha illallah Muhammadu Rasulullah. Ẹ ń ronú kọ́mọ ọlọ́mọ ó jábọ́, ọmọ tí yín náà máa ṣubú. Jẹ́ kankan máa lé ọ lọ, wà lọ. Máa rí yín. Sùbéèrù lọ́ba níkà, ìwọ ń sọ pé o fẹ́ lé ìmáàmù lọ. Inshallah bi kudratillah. Ìmáàmù ni ó borí ẹ. Àti bàbá tó ń ṣépè yẹn. Lágbára lọ́wọ́ Ọlọ́run àtàwọn tó tẹ̀lé ìdúró. Allah. Imam ó kúrò dàgbà. Pẹ̀lú ògo t'Ọlọ́run.
àtàtìlẹ́yìn ànábì Muhammad. Ṣé gbogbo ẹ̀yin fans Imam Ogbomosho tẹ́ bá fẹ́ dá sí ẹ má mú tọba sí mọ́. Ẹ jẹ́ á mọ àwọn tá à ń fèsì gangan. Ẹ jẹ́ kọ́ wọn tá à ń fèsì gangan mọ̀. Ẹ sì gbọ́dọ̀ ṣojo. Kùránì ò kọ́ wa ká ṣojo o. Kùránì ò kọ́ wa ká ṣojo. Kùránì ní ká dúró tán ni. Ayọ̀ wà máa lè lọ, wọ́n máa yọ̀ máa lè lọ. Ẹ̀yin kọ́ lọ́lọ́run. Ẹ̀yin kọ́. Ọlọ́run ló fi síbẹ̀. Ọlọ́run ọba ò sì ní yọ torí inna awliya Allahi la khawfun alayhim wa lahum yahzanun. Ẹni tó bá ti jẹ́ tẹni Ọlọ́run, aburú ò ní ṣẹlẹ̀ sí. So gbogbo ìtẹ́ ń sọ yẹn kò fíríkì wá. Ẹni tọ́lọ́run gbé dìde tẹni kò ṣubú yóò ṣe wá ṣubú ní ṣojú Ọlọ́run. Ẹni bá rohun tí ò dáa lé wa lórí yóò kọ ohun tí ò dáa lọ́dọ̀ Ọlọ́run. Béèyàn kan rohun tí ò dáa lórí tọ́lì àtù yóò kọ ohun tí ò dáa lọ́dọ̀ Ọlọ́run. Ẹ̀ǹkùlé lọ tá a wá ó gbà wọgbó lọ. Ẹ̀ǹkùlé ló máa gbà wọgbó lọ. Inshallah. Torí nígbà tí gbogbo ọ̀rọ̀ yìí bá die down tán òjò á wá padà tiẹ̀. Gbogbo ẹ̀yin fans Imam Ogbomosho ẹ jẹ́ á fọkànbalẹ̀, ẹ má jẹ́ á panic, kò sí nǹkan kan. Gbogbo ìtàn burúkú tó ń ka yẹn ọkọ̀ ń sọ ìtàn lásán ni. Awẹ́wà lásán ni. Gbogbo ẹ̀yin tí ẹ wá jẹ́ fans Imam ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ á sọ̀rọ̀ nípa ọba, kò sí tó kọ kábíyèsí ń bẹ o. Ẹ ti rí pé ibi tí wàhálà ti wọ́ wá rèé. Ẹ gbọ́rùn bàbá. Mo wà lára àwọn tó ń plead fún mufti pé nígbà náà fẹ́ yan Mufasiru wípé kí wọ́n dàpọ̀ fún ọba mi lo arákùnrin. Àwọn bàbá yẹn náà tó ń ṣépè fọmọ ọlọ́mọ pé yóò kúrò lórí àga, àwọn ọmọ yín náà ò ní rága jókòó. Inshallah. Gbogbo ẹni bá wà nídìí wípé Imam Ogbomosho yóò kúrò lórí ipò ìmáàmù. Inshallah bí kudratillah àrọ́mọdọ́mọ ẹ̀ náà ò ní dépò gíga láyé.